المنتوجات ومنجزي معهد القلم بالمرحلة الإعدادية. àwọn ọmọ wa tí Ọlọ́run ní kí wọ́n kó wa jáde lénìí, àwọn ọmọ wa tí Ọlọ́run ní kí wọ́n gba inú ọgbà ńlá kọjá, inú ọgbà Mahadul Kalam nílé ẹ̀kọ́ wa tó já sí wípé àwọn náà ní oríire tèní, àwọn náà ni wọ́n ṣe ọ̀gọ́gán ẹ̀. وهم سفراؤه أيضا. ضيوفنا الكرماء نرحبكم كما يرحب الحبيب حبيبه. gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ àlejò wa lénìí, à ń kí í káàbọ̀ pé kẹ́ máa wọlẹ̀, kẹ́ máa rọra, gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa ń kí ọ̀rẹ́, bí olólùfẹ́ tí máa ń kí olólùfẹ́, bí ẹni tí ń fẹ́ ni bó ti máa ń kí ẹni tí ń fẹ́ ẹgbẹ́. فأهلا بقيامكم وسهلا بدوركم بحضوركم. شكرا لكم لتلبيتكم دعوتنا. a kí oníkálukú yín, a sì ń dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú wípé ẹ jẹ́ ìpè wa, a pè yín, ẹ sì jẹ́ wa. ó tọ́ka dúpẹ́ fún yín, ó tọ́ka kí yín, ó tọ́ka kì yín, ó tọ́ka ṣẹ̀yìn lọ́wọ́ yín. دعوناهم بحب وجئتم بندب. a pè yín pẹ̀lú ìfẹ́, ẹ̀yin náà wá dá wa lóhùn pẹ̀lú wípé àwa náà ní nǹkan ṣe, ẹ̀yin náà dá wa lóhùn pẹ̀lú wípé gbogbo ohun tẹ́ ẹ bá pè wá fún àwa náà á jẹ yín. ما عندنا شيء كاف يكريكم به إلا محبة الله ورسوله. a ní nǹkan tá a lè fi pè yín, tó bá já sí pé owó ni a lówó, tó bá já sí pé mímọ̀ ni àwọn tí wọ́n ní ìmọ̀ jù wá lọ ń bẹ, àmọ́ kò sí nǹkan kan tá a fi pè yín tẹ́ ẹ fi jẹ́ wa tó ju wípé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run àti ànábì Muhammad, ẹ nífẹ̀ẹ́ lára wa lọ. وعدا ترحابنا بكم دعاء لكم. bẹ́ẹ̀ ni kò sì sí nǹkan kan táwa máa ń ṣe àbí tá a lè ṣe fún yín tó ju pé ká kí yín, ká lè ṣàdúà, ká bẹ̀ lọ́hùn fún yín lọ. جزاكم الله عنا خير ما لا عين رأت. gbogbo àdúrà tá a lè ṣe kò ju wípé kọ́lọ́hún kó jọ kó bá a san yín lẹ́san rẹ̀, torí kò sẹ́ni tó lè san yín lẹ́san yìí tẹ̀ ṣe yìí tó ju Ọlọ́run lọ. ولا عذن سمعت ولا خطر في بشر قط ولا خطر في بشر قط. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. lábẹ́ eléyìí tẹ́ ṣe yìí, lábẹ́ pa kìyìn akìyìn adá ọpẹ́ lọ́wọ́ yín, kò síbi méjì tó yẹ kó pé wá túgbà lọ tó ju ọ̀dọ̀ Ọlọ́run lọ, ọba tó ń láyé, ọba tó ń dára. adá ọpẹ́ fún Ọlọ́run náà, ọba tó fún wa ní eléyìí ṣe. يحيى معهد القلم ومعهديون ويحيى المدير. Ọlọ́run dákun ilé ẹ̀kọ́ wa Mahadul Kalam, Ọlọ́run dákun jẹ́ ó máa gbèrú sí, Ọlọ́run dákun jẹ́ ó máa dàgbà sí, ẹ dákun ẹ jẹ́ àṣàmì dáadáa. bàbá àgbà tí wọ́n dálẹ̀, Ọlọ́run dákun ikú òjijì má jẹ́ ó kàn wọ́n. gbogbo olólùfẹ́ Mahadul Kalam, Ọlọ́run dákun má jẹ́ kúkú òjijì. ẹ jẹ́ ṣe amínà. amina. Ọlọ́run má ṣàjẹ́ kádùrà wa ó gbà o. amina. la ilaha illallah. amin. lábẹ́ bí wọ́n ti ń délé kalimatu tarhib à ń lọ bí kí.